wọ́n lórin tí Saheed Oṣupa ṣẹ̀ṣẹ̀ kọ yìí orin ìjà ni o. Awuyewuye tuntun tó ń lọ nígboro àti lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí àgàgà láàrin àwọn onífújì àtàwọn olólùfẹ́ orin náà kò ṣẹ̀yìn ọ̀rọ̀ táwọn kan ń sọ pé ògbóǹtarìgì òǹkọrin fújì táwọn èèyàn mọ̀ bí ẹni mowó nì Saheed Babátúndé Akórèdé tí ọ̀pọ̀ mọ̀ sí Saheed Oṣupa ló fẹ́ dá wàhálà àti ìjà míì sílẹ̀. Wọ́n ní orin tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde lọ́sẹ̀ tó kọjá yìí níṣe ló fi orin náà fíràn wọ́n lórin ìjà ni. Ṣé ṣáájú àsìkò yìí ní lọ́gbọ́lọ́gbọ́ kan ti ń ṣẹlẹ̀ lágbo fújì láàrin gbajúmọ̀ olórin fújì tó fi ìlú Ìbàdàn ṣe ibùjókòó nì Táyé Àkàndé Adébísí táwọn èèyàn mọ̀ sí Táyé Kọ́rẹ́ǹsì tàbí Táyé Pàṣọ àti èèkàn olórin fújì ìlú Èkó nì Wàsíù Àlàbí Ọdẹ́tọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Àlàbí Pàṣúmà tàbí Pàṣọ. Táyé Kọ́rẹ́ǹsì tí ọ̀pọ̀ gbàgbọ́ pé ọmọlẹ́yìn Pàṣúmà ní í ṣe látàrí bó ṣe máa ń kọrin bíi ti ọ̀gá rẹ̀ ló sọ̀rọ̀ kan tó dá wàhálà sílẹ̀. Ó ní káwọn olólùfẹ́ òun yéé pe Pàṣọ ní bàbá òun nídìí iṣẹ́ fújì. Ó ní lóòótọ́ lòun ń kọrin bíi Pàṣọ àmọ́ kò sí ibi tí Pàṣọ ti kọrin dé tóun náà kò tíì dé rí. Àwọn ibì kan sì wà tóun ti dé tí Pàṣọ kò tíì wọbẹ̀. Ọ̀rọ̀ yìí dá ọ̀pọ̀ awuyewuye àti fàǹfà sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ wọn. Bí iná ọ̀rọ̀ ọ̀hún ṣe ń jó geregere àgbà òǹkọrin fújì nì Kọ́láwọlé Ìlọ̀rí tí ọ̀pọ̀ mọ̀ sí Kọ̀líńtì Àyìnlá Kébé ń Kwara dá sí i. Lẹ́yìn náà ni fídíò kan hàn dé níbi tí olúayé fújì Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn Kwam1 tí ń bá Táyé Kọ́rẹ́ǹsì sọ̀rọ̀ nílé rẹ̀ ní yàrá ìdáná ìyẹn kitchen ni Wàsíù àti Kọ́rẹ́ǹsì ti sọ̀rọ̀ lọ́jọ́ náà. a fáwọn èèyàn ní opportunity gbé Táyé wa afẹ́pàá ní ìyàwó àti Pàṣọ kò sí ìwò tó jọ bẹ́ẹ̀ jẹ́jà ní bàjá èèwọ̀ ni gbẹ́kọ̀ lójú kí ọmọ ó lè gbọ́rọ̀ sí ọmọ lẹ́nu ọ̀pọ̀ lẹ́sẹ̀ sọ lẹ́nu máa ṣe ṣe má fẹ́ nígbà nígbà ẹjọ́ lórí ẹ̀ ní ọba jẹ́ pé báwọn aláyé ti sọ̀rọ̀ pé sọ̀rọ̀. Wàsíù sì ní kí Kọ́rẹ́ǹsì tọrọ àforíjì lọ́wọ́ Pàṣúmà ẹ̀yìn èyí ni Kọ́rẹ́ǹsì náwó fún Kwam1 lọ́jọ́ ọ̀hún. Bí àwọn kan ṣe ń rò pé iná aáwọ̀ yìí ti ń rọlẹ̀ pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ni Saheed Oṣupa olúfimọ àkọ́kọ́ ju orin tuntun kan sórí afẹ́fẹ́. Ó dúró síwájú ilé àwòṣífìlà funfun ringindi kan ló bá tẹnubọ orin. Ó ní òun mọ ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ lágboolé fújì yìí. Ó lóun mọ àwọn nǹkan tó jẹ́ tuntun àtèyí tó jẹ́ ti àtijọ́. Ló bá dárúkọ Pàṣúmà ó pè é ní ànábì Pàṣọ. Ó dárúkọ ara ẹ̀ ànábì Òṣùpá. Ó dárúkọ Òbésèré ọba aláṣàkáṣà àti Bàrúsátì ìyẹn olóògbé Síkírù Àyìndé Barrister. Orin yìí ló mú káwọn èèyàn máa béèrè pé ibo la tún já sí yìí gẹ́gẹ́ bí àṣà òde òní. Wọ́n ní iná ìjà tuntun ni orin náà dá sílẹ̀ látàrí bí Saheed Oṣupa kò ṣe dárúkọ Kọ̀líńtì tí kò sì tiẹ̀ mẹ́nuba Wàsíù Àyìndé rárá. Àwọn kan ní ó mọ̀ọ́mọ̀ ni. Wọ́n ní inú ń bí Òṣùpá sí Kwam1 ni nítorí bó ṣe gba owó lọ́wọ́ Táyé Kọ́rẹ́ǹsì láti bá wọn parí ìjà lọ́jọ́sí. Wọ́n ní Òṣùpá sọ pé Wàsíù ti fẹ́ràn owó jù. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé kò yẹ kí Saheed Oṣupa kọ irú orin báyìí lásìkò yìí. Bó bá sì kọ kò yẹ kó jù ú sáfẹ́fẹ́ nígbà tí iná ìjà tí wọ́n ń bomi pa lábẹ́nú lọ́wọ́ kò tíì kú. Àwọn olólùfẹ́ Saheed Papa ìyẹn Saheed Oṣupa ti ń gbèjà rẹ̀ o. Wọ́n lórin tó kọ kò kan ìjà tó wà nílẹ̀ bí kò sì ṣe dárúkọ Wàsíù àti Kọ̀líńtì kì í ṣe ti ọ̀tẹ̀ torí kò sí ohun tó kàn án nínú ọ̀rọ̀ Pàṣọ àti Kọ́rẹ́ǹsì rárá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.